Aláròyé máa wí o. Àwọn agbébọn tún kọlu ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n pààyàn ní Kìṣí. Àwọn jàǹdùkú agbébọn tí wọ́n ṣàkọlù lóríṣiríṣi nílẹ̀ Yorùbá lẹ́nu lọ́ọ́lọ́ yìí kò tí ì sinmi o. Àkọlù tí àwọn ọmọléèwé rẹpẹtẹ àtàwọn tíṣà wọn tí wọ́n gbé wọgbó láti oṣù kan sẹ́yìn báyìí láráyé sì ń jẹ lẹ́nu lójoojúmọ́. Àmọ́ lópin ọ̀sẹ̀ tá a wà yìí, ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn apamọ́lẹ́kúnjayé náà tún yọ kúlẹ̀ sí ọ̀nà tó lọ láti Ìgbẹ́tì sí ìlú Kìṣí. Wọ́n wá nírọ̀lẹ́ ọjọ́ Ẹtì Friday, wọ́n sì tún padà wá lọ́sàn-án ọjọ́ tó tẹ̀lé, ìyẹn ọjọ́ Àbámẹ́ta Sátidé. Wọ́n pa ẹnìkan tó kó sí wọn lọ́wọ́ lójijì. Ọ̀gbẹ́ni tí wọ́n porúkọ ẹ̀ ní Káyọ̀dé Moshood, Mr. K, ni wọ́n pa dànù bí ẹni pẹran. Alẹ́ ọjọ́ Ẹtì Friday, ọjọ́ 12 oṣù kẹfà tá a wà yìí, níṣẹ̀lẹ̀ tí alákọ̀ọ́kọ́ yìí wáyé lójú ọ̀nà márosẹ̀ ọ̀hún. Aláròyé gbọ́ pé òṣìṣẹ́ iléeṣẹ́ mọ̀nàmọ́ná ilẹ̀ wa ni wọ́n mọ ọkùnrin náà sí tẹ́lẹ̀. NEPA ni wọ́n máa ń pè é, tàbí kí wọ́n ní Mr. K. Wọ́n ní níṣe lọkùnrin náà ń bọ̀ láti ìrìn àjò kan. Oníròyìn kan sọ pé níṣe lọkùnrin náà ń bọ̀ nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ láti ibi tó ti lọ gbé àwọn àbọ̀dé Mẹ́kà, àwọn alálàájì àti alálàájà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gúnlẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́, bó sì ṣe ń darí relé rẹ̀ ní ìlú Kìṣí láìmọ̀ pé àwọn oníṣẹ́ ikú yìí ti jánà tí wọ́n rẹ̀kẹ̀dẹ̀ ọkọ̀ yìíkéyìí tó bá gba ọ̀nà ibẹ̀ kọjá. Wọ́n ní bí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ aláwọ̀ pupa fò rẹ̀ yìí ṣe kòńgẹ́ àwọn agbébọn náà ni wọ́n ti ṣínà ìbọn bolẹ̀, bóyá nítorí kó má bàa sá lọ mọ́ wọn lọ́wọ́. Àmọ́ níbi tí wọ́n ti ń rọ̀jò ìbọn sí ọkọ̀ yìí ni ọ̀tá ti bá awakọ̀ náà tó sì gbẹ́mìí mì pẹ̀lú bí ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ta sí gbogbo àyíká ìjókòó dẹ́rẹ́bà tó wà àti ilẹ̀kùn ọkọ̀. Wọ́n ní kò sẹ́ni tó tètè mọ̀ pé ìjàmbá kan ti ṣẹlẹ̀ títí di nǹkan bíi aago 10 alẹ́ tí òkìkí ikú rẹ̀ bẹ̀rẹ̀ sí kàn nínú ìlú náà. Bákan náà ni a kò tí ì lè fìdí rẹ̀ múlẹ̀ bóyá ẹlòmíín wà pẹ̀lú olóògbé yìí nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà wáyé, nítorí òkú òun nìkan làwọn ọlọ́dẹ àdúgbò náà bá nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ níbi tí wọ́n pa á sí nígbà tí wọ́n lọ ṣàbẹ̀wò síbẹ̀. Èyí ló mú káwọn èèyàn bẹ̀rẹ̀ sí fura pé àfàìmọ̀ ni kì í ṣe pé àwọn agbébọn náà ti jí àwọn yòókù tó wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà wọgbó ni. Nínú ìṣẹ̀lẹ̀ tí ọjọ́ Àbámẹ́ta Sátidé, ọjọ́ 13 oṣù kẹfà, ọ̀sán gangan làwọn agbébọn náà wá sójú ọ̀nà yìí kan náà. Agbègbè Ìgbọ́pẹ̀ sí Ìgbẹ́tì ni wọ́n lúgọ sí. Aṣọ sọ́jà sì ni gbogbo wọn wọ̀. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Volkswagen pupa kan tí wọ́n fi ń kó èrò lágbègbè náà kó sí wọn lọ́wọ́. Àmọ́ dẹ́rẹ́bà ọkọ̀ yìí tètè fura. Ó gbìyànjú láti lọ́rí padà nígbà tó wòye pé àwọn apààyàn yìí ti fò jánà. Bó sì ṣe ń gbìyànjú ni wọ́n ń yìnbọn mọ́ ọ lọ́ọ̀kán. Wọ́n ní ìbọn bá awakọ̀ ọ̀hún, Alhaji Rafiu Jimoh, àti èrò inú ọkọ̀ kan, Ọ̀gbẹ́ni Jubril Jelili, bó tilẹ̀ jẹ́ pé awakọ̀ náà ṣì pàpà ráàyè sá lọ mọ́ wọn lọ́wọ́. Ìlú Ìgbòho ní ọsibítù ìjọba tó wà níbẹ̀, ibẹ̀ làwọn ẹni orí kó yọ wọ̀nyí wà tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́. Aláròyé gbọ́ pé igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, amòfin Abdulrahim Adébáyọ̀ Lawal, ti ṣàbẹ̀wò sí agbègbè yìí nítorí ìpàdé ètò ààbò ẹkùn ìdìbò agbègbè náà èyí tó wáyé níbẹ̀. Ó sì bá àwọn oníròyìn sọ̀rọ̀ lópin àpérò wọn. Ó ní ìjọba Ṣèyí Mákindé kò ní kẹ̀rẹ̀ láti fòpin sí gbogbo ìdààmú àti ogun àkọlù ìjínigbé èyí tó gbòde yìí. Ọ̀gbẹ́ni Jamiu Ayémú, oníròyìn orí ẹ̀rọ ayélujára kan lágbègbè ọ̀hún, sọ pé ìpèníjà àkọlù àwọn agbébọn ajínigbé lọ́nà márosẹ̀ Kìṣí sí Ìgbẹ́tì yìí ti ń mú aráàlú lómi gidigidi báyìí, pẹ̀lú bí wọ́n ṣe jí àwọn 4 kan gbé níbẹ̀rẹ̀ ọdún yìí lọ́nà yìí kan náà. Ó sì ti le débi pé kò sẹ́ni tọ́kàn rẹ̀ balẹ̀ láti rìnrìn àjò fàlàlà mọ́. Ó ní ọ̀nà yìí gba ẹ̀bá igbó ọba Old Ọ̀yọ́ National Park kọjá. Inú igbó ọba yìí sì làwọn agbébọn tó ń da ìpínlẹ̀ Kwara àti Ọ̀yọ́ láàmú lásìkò yìí múlé sí. Faith Adébọ́lá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.